ó ní ẹni bá ní kí ìrù ẹkùn owó ayé onítọ̀ ní òwò, ẹni bá ń lé aburú sọmọ Adéyẹmọ aburú ọ̀padà dé bá ní, ẹni bá ní ètò àti ìran rere tọmọ Adéyẹmọ ní sí ìran Yorùbá pé kò ní wá sí ìmúṣẹ, irú ẹni bẹ́ẹ̀ nígbà tí ìran náà bá bẹ̀rẹ̀ sí í ṣẹ́kù, ilẹ̀ á ti gbérú ẹni bẹ́ẹ̀ mì. Èpè kọ́, bẹ́ẹ̀nìyàn bá wùwà èpè bẹ́ẹ̀ ń ṣàdúrà fún, èpè ni ó padà já. Ẹni dẹ̀ ń wùwà àdúrà tẹ̀ ń ṣépè, àdúrà ló máa padà jẹ́ ní tiẹ̀ o. Ẹ gbọ́ mi gbogbo ọmọ Yorùbá, àwọn ará bíbà yìí, àwọn ọ̀jálé onílé bo títí ẹ̀ mọ́lẹ̀, àwọn kò ṣe kò jólúrè ṣe tó ń gbọ́kọ́ olúrè tó ń gbàdá olúrè tí fi ń kọ́gi, àwọn onígi òro tó ń gbẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́, àwọn onígi òro tó mọ̀ bọ́ ṣe ń fọmọ Yorùbá joyè láti gbà wọ́n, láti kó wọn sínú ìgbèkùn, láti gbowó lọ́wọ́ wọn. Bóyá ìjẹta ìjẹrin náà lọ ṣọdún fá wọn, ẹni àfijóyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ, ẹni àfijóyè jagunjagun tó sọra rẹ̀ di agbáṣàgà ilẹ̀ Yorùbá, tó lóun promote àṣà, tó lóun if you don't promote your culture, ṣó wá jẹ́ agbáṣàgà gbogbo ilẹ̀ Yorùbá. Síbẹ̀síbẹ̀ ìlara òjò kú dùn. This man said that ẹgbẹ́ tó ń dálẹ̀ ó ti ń exist láti 32 years ago. Ẹjọ́ ẹ bá mi béèrè pé irú ẹgbẹ́ wo ló dálẹ̀. Ìyá mi kọ ọjọ́ mẹ́ta, ìyá mi Yétúndé Monísọ́lá Ọlágójú Kẹ́hìndé, àgbàrá kì í pòkòtò ilé ayé yóò ní fòyíru. Ẹ bá mi béèrè irú ẹgbẹ́ wo ló dálẹ̀. Ṣé òun ló ní OPC? Kí ló bá yí OPC jẹ́ lénìí? Kí ló mú kí tọmọdé tàgbà máa sá fún OPC? Kí ló mú kí OPC ó sọ orúkọ rere àárọ̀ tí wọ́n ní tán fi sọnù? Ṣé kìí ṣe ẹni tá à ń wí náà ni? Pé ẹni a ní ká papapapa tọ́lọ́run ò pa. Bẹ́ẹ̀ bá gbèrò rere, rí rere. Bẹ́ẹ̀ bá dẹ̀ gbèrò ìdàkejì orí yín náà ló máa jábọ́ sí. Ó ń sọ wípé it is not easy láti dá ẹgbẹ́ sílẹ̀, pé àti mẹ̀ǹtẹ́ ẹni ara ló sì ń ta yín. Àwa mọ̀ pé láti àná mọ́jú èní ìjẹta mọ́jú àná lè rórun sùn. Ara ló ń ta yín. Ara ló ń ta yín. That is why the Yoruba people reject you. Ara tó ń ta yín náà nìyẹn. Òun lẹ́fi wá rí ìrù ẹkùn gẹ́gẹ́ bí ọ̀tá yín. Lẹ́fi wá ń pèrò pé kí ìrù ẹkùn kówó. Lẹ́fi wá ń sọ wípé kì í ṣe ohun tó lè kádà ẹgbẹ́ lẹ̀, ṣùgbọ́n láti mójútó ẹgbẹ́. Pé ẹ̀yin ti dá ẹgbẹ́ títí yín lẹ̀ láti 32 years ago. Ẹgbẹ́ tẹ́ ẹ fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá dálẹ̀. Ẹgbẹ́ tẹ́ ẹ fi wàhálà rúkèrúdò tí Èkó Ìbàdàn tí ò ní sinmi. Fashion Gani ló ń bọ̀ yẹ. Ìròyìn àtúgbé pé Fashion Gani àti Fashion Bàbá Fẹ́dí Fashion wọ́n dojú ìjà kọra wọn. Kí ló dé tẹ̀yin ń ṣògo nínú ìbàjẹ́? Kí ló dé tó fi jẹ́ pé ìbàjẹ́ lẹ fi ń ṣayọ̀ọ́yọ̀? Kí ni Sunday Igboho rà lọ́wọ́ yín gan? Àní ẹgbẹ́ jẹ́ fórí. Kẹ́yẹ lára ọmọ Adéyẹmọ. Mo sọ lálẹ́ yìí, ìbá àjọmọdé ní ìbá àjágbà yín ló ń rò pé kí ìrù ẹkùn kówó ayé onítọ̀ máa wó, á lọ túẹ́túẹ́. Ìyá mi Lady K, you are welcome. Ojú òní tì yín, àgbàrá kì í pòkòtò ilé ayé yóò ní fòyín ru. Ọdún Ifá lẹ lọ ṣe,
torí àwa ti mọ̀ yín sí ààrẹ abọrẹ̀ of Yorùbá land adẹ̀sí ń bẹ̀ wọ́n ní Tápà níbi tí ìran yín ti wá kán lọ fi ẹ́ joyè lọ́hùn. Mo ka gbogbo tó kọ mo wá wò pé this boy is a stupid boy. Ntí Gani ò jẹ́ tí ń pera ẹ̀ tẹ́yìn bá lẹ́ẹ̀ní jáwọ́ lẹ́yìn ọmọ Adéyẹmọ àwa náà rẹ́dì àgọ̀nà tán bí owó ni torí ẹ̀yin ò ní oore kan tẹ́ ẹ fẹ́ ṣe fún ìran Yorùbá jù kẹ́ máa gbowó lọ́wọ́ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn aponú apọ̀dà wọn a mọ̀ pé ẹgbẹ́ tó dálẹ̀ òfin gbowó lọ́wọ́ wọn ni olóṣì ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ní kọ́pìnì wo ló dálẹ̀ tó fi di bílíọ̀nìyà o Gani ilé iṣẹ́ wo ló dálẹ̀ ṣé kápẹ́ntà nígbà tí ṣé ibi kápẹ́ntà yẹn náà ni àbó ṣoògùn owó ṣèbí ìgbà tó hijack OPC ni lọ́wọ́ àwọn tó ní OPC agbádá làwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná máa ń wọ̀ nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá lọ sójú ogun ọmọ Tápà tí ń sọ̀tàn Yorùbá níbo ló ti rí tí ò bá jẹ́ àwọn ìjọba tó pa history rẹ̀ ní school kí níbo ló ti rí ṣáfítà àgbà tó kọ́ kápẹ́tà tó ló lọ kẹ́kọ̀ọ́ ló lọ sí secondary school lọ ka history you this stupid boy. Gbogbo èrò tẹ́ ń rò lórí ìlú ẹkùn orí yín ló máa dálé lórí ọmọ ẹgbẹ́ tó bá padà lọ́jọ́ yẹn ẹgbẹ́ tuntun ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ìlara ẹ̀ náà ní pẹ̀lú ìgbéraga ìlara ẹ̀ náà ní pẹ̀lú ìgbéraga olòṣì kìí jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wá sọ kọ́pìnì tó dálẹ̀ òwò tó ṣe that make you become a billionaire kó tó wá gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Abíọ́lá agbádá ló wọ̀ títí ó fi kú bàbá wa Awólọ́wọ̀ agbádá ló wọ̀ ṣé bàbá Awólọ́wọ̀ jagunjagun ni ṣé bàbá Awólọ́wọ̀ pera wọn ní jagunjagun ṣé Abíọ́lá pera wọn ní jagunjagun owó ni bàbá Aláàfin Ọ̀yọ́ àná ló wá dọ̀dọ̀ Abíọ́lá tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ tó ń pera ẹ ní jagunjagun rèé adẹ̀ ti gbọ́ ìtẹ́ pé o lè dábọ̀ yàn o mọ ibi tí adọ̀dọ̀ ìbọn wà ọdún Ifá ló lọ ṣe ọ̀rọ̀ Sunday Ìgbòho ló mú máa ń bẹ̀ àtàwọn wèrè tó wà lẹ́yìn ẹ̀ wá jẹ́ kẹrin eyẹ kéje eyẹ kéye ẹni ayáyé pàápàá ìtàn náà máa tàn pọ̀tí iná máa ń tẹ̀júra wọn lọ iná máa ṣe kí ni máa ń tẹ̀júra wọn lọ òní mo fi sọ lọ́sàn-án pé I pity our traditionals tí wọ́n gba irú ẹ̀ láyè láti máa tẹjú bọ àwọn òòṣà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá Gani wá láti wíìkì ilé agbára ilẹ̀ Yorùbá kó bá lè lórí ọ̀fẹ́ àti kó àwọn Tápà bàbá ẹ̀ wọlé ntọ́pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ nìyẹn ṣé dandan ni kò sọ̀rọ̀ nípa Sunday Ìgbòho níbi tó bá lọ ṣé dandan ni kò sọ̀rọ̀ nípa ìlú ẹkùn pé àti dá ẹgbẹ́ ilé ọjà àti mẹ̀ǹtẹ́ ẹni tólúwa ò bá mẹ̀ǹtẹ́ ẹgbẹ́ yẹn máa wó ẹ ti wó bóyá lẹ mọ̀ ìjẹta làwa ti sìnkú OPC Gani Adams OPC ti Gani Adams ìjẹta làwa ti sìnkú ẹ̀ ìmídélé tí bàbá Ọ̀jájá Ògúnwùsì tó ti nawọ́ Sunday Ìgbòho sókè tó ti pè gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pé káwọn máa kán fọwọ́ tì lẹ́yìn lágbára OPC ti dòfo wọ́n fẹ́ kí olórí jagunjagun ó di méjì ní ilẹ̀ Yorùbá ni ta ló fi wèrè jẹ olórí jagunjagun ìwọ jagun rí ni dárúkọ ogun tó jà ogun yàtọ̀ sí ráyọ̀tì tẹ́ ẹ̀ ń fà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn lọ́hùn tó nílé ò lè gbélé ní Àwáwù ní Olúṣọ̀gá ní Àlàáfíà tó nílé ò lè gbélé
ní Ọkọ́ta ní Àgọ́ tó nílé ò lè gbélé ní mile 12 tó fi dé Àgùdà Ìtìrẹ́ Ìjẹ̀ṣà. Riot yàtọ̀ sí ẹni tó ti rí ìrírí ogun rí. Mo tún tutọ́ lẹ́ẹ̀kan pẹ̀lú agbára àwọn onílẹ̀, pẹ̀lú ẹni tó dá ayé àti ọ̀run tí kọ́kọ́rọ́ ayé ń bẹ lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ń gbèrò ní gbangba ni, tó ń sọ síta ni, tàbí tó wà nínú kọ̀rọ̀ inú yàrá ẹ̀ tó ń sọ pé kí ìlú ẹkùn owó, onítọ̀ máa wó tọmọtọmọ tayátayá láṣẹ Olódùmarè. Torí ẹ̀yin a ti mọ̀, ìbáṣe pé ẹ mọ̀ pé àkókò yìí làwọn Fúlàní ó jáde síta máa yọ Yorùbá lẹ́nu. Màmá ní kí kó wá gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn lọ́fẹ̀ẹ́ kò ní gbà á. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run tó máa túyẹ̀ yẹ̀ síta, Aláàfin ní sí ogun, Aláàfin ní sí ogun. Ṣèbá Aláàfin tó wà mẹ́ẹ̀ ti sí ogun fún ẹ. You did nothing. Omiye owó tó ti gbà lọ́wọ́ Aláàfin ilé tó wà mẹ́ẹ̀. You did nothing. Ẹ wá kágbádá funfun. I don't blame you. I blame my people tó fún ẹ lórí ọ̀fẹ́ kó lè máa gbá wọn. Tán mọ̀ pé ọ̀lẹ ayé wọn àtọ̀run ojo pọ́nbélé. Pé ẹnu ló ní bí àjàkàrà. Gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn irú ìrónìborùn. Ọmọdé yẹmọ yàtọ̀. He listen to the people. Ó máa ń gba advice èèyàn. Bọ́mọdé bá fún nímọ̀ràn, á jókòó á meditate lórí ẹ̀. Á rò lọ síwájú, á rò lọ sẹ́yìn. Kì í ṣe pé ibi tí wọ́n máa dé tó jẹ́ pé ìwọ nìkan àfẹ́mí náà ni. You this stupid boy. Wọ́n ní ẹgbẹ́ tó ṣe ìdákalẹ̀. Ṣé ìwọ ló dá OPC ilẹ̀ ni? Ó ti gbàgbé pé ó jí OPC lọ́wọ́ bàbá Frederick Fáṣẹ̀hùn ni. Ṣé ó ti gbàgbé pé ó jí OPC ni? Ifá festival ló ń ṣe. Ṣé wọ́n bọ fá nílé bàbá ẹ̀ rí? Mo credit yẹ sí kan yẹ. Inú ẹ̀ ò dùdùdù rí kó ló lágbára pé òun bọ̀ lẹ́kìtì pé ó fẹ́ wá bá wọn bọ Ògún nígbà tí ó jẹ́ pé ó fẹ́ jẹ̀wẹ̀. Ṣé wọ́n bọ Ifá nílé bàbá ẹ̀ rí? Ṣé wọ́n fi ẹ́ jẹ oyè abọ́ rẹ̀? Mr. Gbàṣàgà. Ṣé ara àṣà Yorùbá tó ń gbéga náà ní ká máa nawọ́ sí ọba ilẹ̀ Yorùbá? Ṣé ara àṣà Yorùbá náà ni pé torí pé ó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò olórí tọ́ọ̀gì Aláàfin pé o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fọ́ba? It is because you are not among of us. Lẹ fi ń gbèrò pé kí ìlú ẹkùn kó wó, ayé yín ló máa wó. Gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń pèrò ẹ̀ lọ́kàn. Ìlú ẹkùn tọ́lọ́run ọba mi ti establish látòdì ọ̀run. Ìlú ẹkùn tí àwọn onílẹ̀ ti stamp ẹ̀, tádániwáyé ti stamp ẹ̀. Ìlú ẹkùn tọ́mọdé ń fẹ́ tí àgbà ń fẹ́. Go and watch that video from Òṣogbo. Àdúrà táwọn ọmọ kékeré ṣe tí àwọn àgbàlagbà ń ṣe, tárúgbó onú ṣe, àwọn ìyá kan wà wọn nínú lórí pápátá tán ṣe. Ẹ̀yin wá dúró níbi tẹ́ ti ń tan àwọn èèyàn jẹ. Ẹ̀ ń sọ kátikàti rédèrèdè rándanrandan. Ṣé dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀ nípa Sunday Igboho? Ìjọ́wọ́ ni orí kí Sunday Igboho kó sọ̀rọ̀ nípa títí ẹ? It show that you are not a mature man. Ìgbéraga ti bayé Gani jẹ́ àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Ìgbéraga. For almost 5 years, this man was not around. Ní ọdún mẹ́jọ làwa wà ní kíní kan o. Àwa ò sá lọ síbi kankan wa. I travel out of this country o. Ṣé olówó tó lè fi travel ń gbà yẹ?
nígbà tí òkì ló ń bẹ́ẹ̀ fa ṣe bí gbà yẹn ló ṣe ń jà ló ń dá wàhálà alẹ́ torí pé ó fẹ́ gbẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́. ṣé o ní owó Gani Adams? ṣé o ní owó àǹtí Gani? ṣé o ní owó ńgbà yẹn lọ́hùn tó lè fi travel láti Nàìjíríà mi báyìí lọ sí Ghana lásán ká má sọ pé ìlú òyìnbó tó o bá ní owó ńgbà yẹn lọ wàásà. ìjà tó dẹ̀ ń jà ńgbà yẹn kì í ṣe is not for the Yorùbá race pé ẹni tó bá ní ààrẹ òṣèré kankan fún Yorùbá àfi bí ṣó lóore ni ṣó o ṣe Yorùbá kan lóore rí. wá ló lọ síbi ọdún Ifá tí ò lè gbé ẹ́ torí Ifá mọ̀ pé onílára ni ẹ́. Ifá mọ̀ pé abatẹnijẹ́ ni ẹ́ Gani Adams. Ifá mọ̀ pé onígbéraga ni ẹ́. ẹni tó dẹ̀ ń lára yìí lójoojúmọ́ láyé ń fẹ́ tó bá jẹ́ pé orí ẹ̀ pé Gani the majority tí tó ń ṣe ọ̀rọ̀ burúkú tó ń sọ légbò rẹ̀ ní ò ní sọ. But I did not surprise because you are not a Yoruba man. We know that you want to cause a confusion. But irọ́ yín ti já. Ẹni bá ní kí ìlú ẹkùn owó òun láyé ẹ̀ máa wó. Awo nílé, awo lóko. Gbogbo ohun tó ní pápátá ló máa dòfo lójú ayé ẹ̀. Torí nígbà tí a dé Òṣogbo lánàá ṣé ó ti dìjẹ́ta àwọn táwọn èèyàn sọ fún wa ni wípé ìrù ẹkùn dé ìmọ́lẹ̀ dé ìrù ẹkùn dé ààbò dé ìrù ẹkùn dé ìrọ̀rùn dé. So if you are thinking or plan to attack ìrù ẹkùn or ẹ̀ ń ro lọ́kàn pé kí ìrù ẹkùn owó Sunday Igboho kọ́ lẹ̀ ń bájà ọmọ Yorùbá pápátá lẹ̀ ń dojú ìjà kọ. Ìwọ nìkan lè dá sí oúnjẹ fọmọ Yorùbá o. Ọmọ Yorùbá jẹ́ wọ́n á máa sọ fún ẹ pé wọn ò yó ni. Ṣùgbọ́n tọ́mọ Yorùbá bá dá sí oúnjẹ fún ẹ ọ̀run ló ti máa lọ lájú. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dó gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá kọ́dún yóò tó kọjá lọ Ọlọ́run ó máa pa yín mọ́lẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n ibi ẹ fojú sí ọ̀nà ò lè gbàbẹ̀. Irú ẹkùn rẹ̀ dì láti wó torí ilé tọ́lọ́run ọba mi kọ́ ni. Ó gbóni Ayéfẹ́lẹ́ ni. Ó ní ilé tọ́lọ́run kọ́ kò ní dàrú ìlú tọ́lọ́run bá tò. Ó ní ilé tọ́lọ́run bá kọ́ kò ní wó. Ìlú tọ́lọ́run bá tò kò ní dàrú. Ó wà ní tìjú rárá anywhere tó bá láti lè rí máìkì gbé sẹ́nu báyìí. You must talk about Sunday Igboho. You must say something about Sunday Igboho. Orípayé yín ti bàjẹ́. Bẹ́ẹ̀ ṣe parọ́parọ́ nìyẹn. OPC yín ni ẹ̀yin lẹ tírèènì ẹ̀. OPC yín ni ẹ̀yin lẹ tírèènì ẹ̀. Ẹ rí pé ẹ ti ṣòfò. Ẹ rí pé ẹ ti ṣòfò. Àwa mọ̀ pé lánàá láti jẹ́tayé ẹ̀ lè rórun sùn. Òun ló fi lọ pé ọdún Ifá ẹ jọ̀ọ́ ẹni tó ní òun gbé àṣà ga ẹni tó lóun ṣọdún Ifá ẹni tó lóun ò fẹ́ kí ọdún àwọn ìṣẹ̀ṣe wa kó parun ṣé lára ń tó sọ ń bẹ̀yẹ lánàá náà wọ́n ń sọ níbi ọdún Ifá táwọn wèrè kan náà ń wọ aṣọ funfun pẹ̀lú títẹ̀ náà tó kó igbá oríṣiríṣi dání. Ohun gbogbo téèyàn bá ti ń ṣe láyé tó bá ti fi àbòsí sí díẹ̀ tó ń fi àbòsí ṣe irú nǹkan bẹ́ẹ̀ kì í gbé èèyàn. Ohun gbogbo téèyàn bá ti ń ṣe láyé yìí tó ń fi ìlara sí tó ń fi ọ̀tẹ̀ sí kì í gbé èèyàn. Special announcement to all of you tẹ́ lọ́bẹ̀ yẹn lánàá tí ìjẹta ń tẹ́lẹ̀ lọ́sọdún Ifá festival Ifá ò lè gbè yín o torí àbòsí wà nínú yín. Ẹ ní èrò rere kankan sí ìran kóòtù òjíire. Tí ẹ gbọ́ Sunday Igboho dẹ̀ ti ta yín yọ.
tó ta yín yọ ẹ máa lé Sunday Igboho ni ẹ dẹ̀ sáré kú torí Ọlọ́run ọba mi ní bá rìnrìn àjò tó ń rìn mo dẹ̀ ń ti kọ́ lórin fún yín tipẹ́tipẹ́ pé má ba jà má ba bínú ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn ẹ̀ ẹni Ọlọ́run bá ti ń ṣe títí ẹ̀ ẹni Ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí ẹni Ọlọ́run bá ti jẹ́ ààbò ẹ̀ kò ṣeé bá jà mo sọ fún yín ṣùgbọ́n torí pé Gani fẹ́ kó yín ṣìnà ọmọ ẹgbẹ́ tó bá ti jọ yìí ọmọ ẹgbẹ́ tó bá ti jọ ẹgbẹ́ tuntun tó ṣe ìdálẹ̀ yọ ayọ̀ ó ní ìṣe irú ẹni bẹ́ẹ̀ illiteracy ló ń bàjà ó jọra ẹ̀ lójú ó ti ríra ẹ̀ gẹ́gẹ́ bí ìkan pàtàkì nínú ilẹ̀ kóòtù òjíire oh God òwe yín náà ni òwe ẹ̀yin ọmọ OPC Gani náà ni pé kẹ́rù ó mọra ẹ̀ ní ẹrú kí wọ̀fà ó mọra ẹ̀ ní wọ̀fà wọ́n ní tí wọ̀fà bá ń ṣe bí ọba òun ló lè da ìlú rú ẹ má ṣe bí ọba ìwọ̀fà níyìn àfihàn sọ̀fà wá sílẹ̀ Yorùbá ni Yorùbá ní ẹ jẹ́ kí ìyàwó ọ̀nà ọmọ ọkọ ọ̀rọ̀ ló sọra rẹ̀ torí pé ẹ̀yin gan mọ̀ pé Sunday Igboho ti jù yín lọ and if you are talking about OPC today you are not a founder of OPC. No, Brother Yusuf, you did not understand what I'm saying. You can celebrate anything you like. But ṣé ìdí Ifá festival tán lọ ṣe dandan ni kó sọ̀rọ̀ o ẹgbẹ́ tuntun ṣẹ̀ṣẹ̀ ẹ̀dálẹ̀ pé ọmọ ẹgbẹ́ tó bá ti lọ join aláìmọ̀kànmọ̀kàn ni ṣé dandan ni kó sọ̀rọ̀ Sunday Igboho níbi Ifá festival tó ń ṣe bó yẹ kán máa pe àwọn babaláwo yẹn síta kán máa kí pálọ̀tù kán máa kí pálọ̀sì kán máa kí gbá kí gbogbo inú wọn máa dùn ṣùgbọ́n nítorí pé they organize that program because of ìlara ogun Fúlàní lọmọ Yorùbá ní kó fèsì ṣó wá jẹ́ gẹ́gẹ́ bí babaláwo ni let us say the reality àwọn babaláwo lámọ̀ tó máa ń ṣọdún fá ṣó jẹ́ gẹ́gẹ́ bí babaláwo ni ara jìbìtì ta ló ń fi Yorùbá lù nìyẹn wọ́n ló fi lè sọ wípé gbogbo àwọn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò olówó ni wọ́n ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kọ́mọ Yorùbá ó béèrè pé ilé iṣẹ́ wo ló dálẹ̀ tó fi become a billionaire mo dẹ̀ yìí ń béèrè látijọ́ yìí kò sẹ́ni tó bá mi bí léèrè àwọn ọmọ ẹ̀ tó tẹ̀lé lẹ́yìn gan wọn à lè dáhùn pé ogun wo ní Gani ti jà ní ilẹ̀ Yorùbá ogun wo ní Gani ti jà ẹ gbàgbé àwọn ọmọ Bàdó lẹ́kọ̀ọ́ Èkó nìyẹn ti mọ́ àwọn ọmọ kìnnì kan ní ìdí àràbà ìjà Fúlàní ìjà Yorùbá àti Fúlàní ní mile 12 we are talking about ele tó affect all the Yorùbás tá a pè lọ́tún tá a lọ́bẹ̀ tá a pè lọ́sì tá a lọ́bẹ̀ tá a pè lẹ́yìn tá a lọ́bẹ̀ ogun wo ní Gani jà fún ìran Yorùbá question number 1 that can make him a leader of jagunjagun ní ilẹ̀ Yorùbá ìkejì ṣé ìran bàbá ẹ̀ jagun rí ṣé ìran bàbá ẹ̀ jagun rí mi ní ẹ̀yẹ if I please can invite him you can give a lecture there ṣé dandan ni kó sọ̀rọ̀ nínú ẹgbẹ́ lórí ẹgbẹ́ tuntun ṣẹ́ṣẹ̀ dálẹ̀ ṣé dandan ni kó sọ̀rọ̀ lórí nípa olóyè Sunday Igboho ṣé bàbá ẹ̀ jagun rí ṣé bàbá ẹ̀ ṣó ja ogun rí nígbà tó dẹ̀ mọ̀ pé ìran bàbá ẹ̀ ò jagun rí kí ló dé tó fi lọ ajá kẹgbẹ́ jagunjagun tán dálẹ̀ nítorí Yorùbá you blackmail them because you want people to believe in you. Thank you, Baba mi Clayton Akinyele. You blackmail them because you want to become a false leader. Immediately you create a fashion in OPC. OPC so bueno.
Ààrẹ Ọ̀nà Kakanfò lára àwọn olórí ẹ̀ṣọ́ tí Aláàfin Ọ̀yọ́ máa rán níṣẹ́ ni. It means that oyè jagunjagun ni òun ló dóyè pátì. Any occasion ààrẹ jọ̀lọ́ òdílé ẹlẹ́bà tún yẹ́rì ètè ṣunupọ̀ bí ẹnu ẹlẹ́dẹ̀. Mo kọrin kan nígbà kan, mo ń fi orin yẹn fà yín létí ni pé Kókó Jábélé kálukú lómi ṣe tiẹ̀, kí ìwọ ṣe ti tiẹ̀, kí Sunday Igboho ṣe ti tiẹ̀. Kókó Jábélé, but it is because Ìlara and you know the OPC Gani mọ̀ pé àwọn ọmọ Yorùbá ti reject òun, tó bá ti joyè Yorùbá ti reject ẹ̀ because of what? Because of ìgbéraga. Because of ìgbéraga. He believed that he know Mr. Know-all. Mr. Know-all. Ìgbéraga ọ̀hún tí àwọn àgbà Yorùbá sọ wípé ó máa ń ṣáájú ìparun, ẹ rí ibi tó bá yín dé. Sunday Igboho àbúrò wa, ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho, and ìwọ gan mọ̀ pé fake make I repeat am, fake age ló ń lò. You are not up to 65. Fake age. Ṣùgbọ́n mi, fake age. So don't ever call Sunday Igboho àbúrò wa. Ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho, ẹgbẹ́ tí ò bá ti ní jù ẹ lọ gan. Ẹgbẹ́ ara ìgbéraga náà nìyẹn, ìgbéraga tá à ń sọ. Àwọn tó dẹ̀ wà lẹ́yìn ẹ̀yin ọmọ Yorùbá yẹn ti gbàgbé fídíò tọ́mọ yẹn ṣe ni pé òun ò rí àwọn OPC bá wí pé advisor àwọn àbẹ́ wọn ládvisor ni. Bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn tó rọgbà yíká irú ìró ní ìbónú ni wọ́n. Torí eré tó ń kọrin ẹni aráyé pápápá ṣe ló yẹ kó sọ wípé olóyè Ọ̀túnba Gani Adams orí ọ̀rọ̀ yẹ Ifá náà ní ká wá sọ̀rọ̀ nípa ẹ̀ ń bíbà yìí. It is because you don't have sense. Ẹ̀dẹ̀ rò pé lójú ọ̀rọ̀ yín pé ẹ lè fi ọ̀rọ̀ bá ìrù ẹkùn jẹ́. Bó wù yín ẹ pè ní ìrù àáyán, àwọn ènìyàn ń lọ́fọ̀ ẹ̀ sí lójoojúmọ́. Bó wù yín ẹ pè ní ìrù ẹ̀fọn, ọmọ Yorùbá ṣe kí ni? They have already understand. Paríparí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ó ti wá sí bẹbẹ. Ọ̀rọ̀ ohun tí bàbá ṣe láàrin ní ìjẹta, ṣúgà já, ó tún látàánú, ó bá bàbá ṣe bẹbẹ. Ní bàbá tó á tún sọ̀rọ̀ lọ, bàbá ní ẹ mú ọ̀rọ̀ mi bí mo bá ṣe sọ, bí mo ṣe ń sọ dàrẹ́tì ní kẹ́ gbé síta, ẹ jẹ́ kẹ́ gbóhùn mi. Bàbá náwó Sunday Igboho sókè. Bàbá ní tí n bá ti ń wí ẹ máa bá mi wí Igboho ṣá, àwa náà tún pariwo Igboho ṣá. Ẹ ti mọ̀ pé ẹ ti ṣubú, àti ju Sunday Igboho lẹ wá lọ. Àìtó lẹ bá padà. Ìlara ni, ìlara ni, ìlara ni. Mo dẹ̀ sọ́nà ọ̀rọ̀ mi, mo ti sọ́nà ọ̀rọ̀ mi o. Mo ní àgbà sọ̀rọ̀ kan ló sọ bẹ́ẹ̀ pé ẹni tí inú Ọlọ́run bá ń dùn sí, ẹni bá ń bájà Ọlọ́run ló ń bájà. Àwọn àkàndá èèyàn kan wà tó bá ń bá ẹni yẹn jà lórí àìtọ́, kì í ṣe ẹni yẹn ló ń bájà o, Ọlọ́run ló ń bájà. Ẹni tó ń lára ẹ̀ tó sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ayé assassin ni ó wà lára àwọn ọmọ bọ́ìsì tí bàbá Tinubu ń lò láti pààyàn tí ò sọ anything. Wọ́n ní kó lọ ilé ẹjọ́, ní kò ní ìdí, ṣùgbọ́n you still continue say it. It mean that náà yẹpẹ̀ ló wà lórí ẹ̀ kì í ṣọpọlọ.
torí tó bá mọ̀ ni wàá mọ̀ pé Ọlọ́run ló ń bájà wàá mọ̀ pé Ọlọ́run ló ń bájà ẹni bá ti ń bá àkàndá ọmọ ń jà ẹ̀yin lójú Olódùmarè kì í ṣe ẹni yẹn ló ń bájà Ọlọ́run ló ń bájà. Gani Sunday Igboho rí títí ẹrù special announcement to you all àtàwọn OPC yín bó jẹ́ babaláwo yín bóyá Kàfàṣàlẹ̀ máa ti lọ gbé wá babaláwo tí wọ́n gbójúlé ó ti ṣeré lọ Sókótó oníṣègùn tí wọ́n fẹ̀yìntì ó ti ṣeré lọ Kàlàbá bẹ́ẹ̀ ni tẹ́ ẹ mọ̀ sá tẹ́ ẹ mọ̀ jó torí ọmọ Adéyẹmọ torí ìrù ẹkùn mo láyọ̀ láti sọ fún yín pé ẹ bẹ̀rẹ̀ àṣedànù nìyẹn ẹ bẹ̀rẹ̀ àṣedànù torí pé ní ìjọ tí afẹ́fẹ́ bá ti fojú kan ìyẹ̀fun ló máa ń fẹ́ ìyẹ̀fun dànù ẹ bẹ̀rẹ̀ àṣedànù nìyẹn torí pé ẹ bá sá lóògùn kò lè jẹ́ á dáhùn lórí ọmọ yín gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pinnu lọ́kàn sẹ́ẹ̀ pé kí ìrù ẹkùn yóò dàrú tàbí kó wó ayé onítọ̀ máa wó tọmọtọmọ tìdílé ṣé lẹ́ẹ̀mí pé iṣẹ́ ni àwọn bàbá kan ló ń káwọ́ lọ́wọ́ kò pé ẹ má dá wọn lóhùn bọ̀tí wọ́n ti ń tú wálẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ti ń tú wálẹ̀ pé tá a bá tètè sọ fún àjòjì abẹ́lẹ̀ yìí jẹ́ adẹ̀sá irú wọn lẹ máa gbọ́ tó máa sá kúrò ń lò ọ̀rọ̀ yẹn dàbí ẹni tí ò níyàwó ńlé ni tí tọkọtìyàwó ń jà tó ló ń fẹ́ parí ìjà fún tọkọtìyàwó kí ni ìrírí ẹ̀ láàrin lọ́kọláya kí ni ìrírí ẹ̀ nínú ìbágbépọ̀ ọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ẹni tí ò jagun rí ẹni tí ò mọbi tí okó ìbọn wà tó ló ń fẹ́ òun fẹ́ kọ́ jagunjagun òun fẹ́ jọ̀gálé jagunjagun lórí. That is the stupid idea. So lè wo ìrù ẹkùn bẹ́ẹ̀ sálógùn kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ sinigbẹ́rẹ́ kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbẹ́bọ lọ́sàn-án bẹ́ẹ̀ gbẹ́bọ lọ́gànjọ́ òru bẹ́ẹ̀ gbẹ́bọ ní àṣálẹ́ ní ìdájí torí ìrù ẹkùn torí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ torí ilé tọ́lọ́run ọba mi kò ní tó kọ́ ó wá fi àkókò yìí again àwọn ọmọ ìrù ẹkùn láàrin ọ̀tá la wà ká máa ṣọ́ra mo sọ láàárọ̀ mo ní wọ́n á gbèjà wá bí àárọ̀ ni àbí àná pé tán bá gbèjà wá ẹ má bá wọn jà ẹ má bá wọn jà I want everybody ní gbogbo state pàápàá kí ẹ̀yin commander kẹ́ ní list àwọn ọmọ tẹ́ ń kó kiri ká má lọ ṣe aṣọ ìrù ẹkùn lọ máa fi dáràn kiri torí bàbá mi kan pè mí lẹ́ni pé àwọn kan wọ aṣọ ìrù ẹkùn ṣe ni wọ́n yan ìbọn káàkiri gbogbo ìlú mo ní kì í ṣe àwọn ọmọ ti Sunday Igboho torí mo mọ̀ bàbá yẹn sọ́tò the extent pé ká bá wọn sọ̀rọ̀ kán má dàbí ti OPC mo ní bàbá mo fọwọ́ sọ̀yà pé kì í ṣe àwọn ọmọ ìrù ẹkùn sẹ́ẹ̀ kì í ṣe àwọn ọmọ ìrù ẹkùn torí nígbà tí Májàsọ́lá pè wá lọ pé bí ènìyàn kan bá ti wọ́bọn tóun ò máa ń pa ẹ̀ iṣẹ́ tóun ò ná tó bá jẹ àbí iṣẹ́ tí wọ́n gbélé ìrù ẹkùn lọ́wọ́ tó bá ti wọ́bọ̀ yọ ayọ̀ òun ni kò ní tọ̀ mọ̀ pé kóòtù ló máa gbàdẹ́wọ̀n mo ní kì í ṣe àwọn ọmọ títí wá ẹja fúnra káwọn àwọn tí ò lógo tán ní èèyàn kan lo ògo wọn yìí ká má lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ please I'm pleading all the commander ìrù ẹkùn ẹ wà vigilant ara ń kan Gani lọ́wọ́ ẹ wà vigilant the ọ̀dàlẹ̀ People's Congress wọn à ní sinmi lórí ọ̀rọ̀ ìrù ẹkùn wọn à ní sinmi wọn à ní sinmi wọn à ní sinmi ẹ wà vigilant ẹ ṣe kí ni ẹ wà vigilant ẹ dá àwọn ọmọ títí yín mọ̀ ẹ mọ̀ bọ́n ṣe pín word by word local government by local government
kí ẹ lè mọ àwọn tó wà ní ọ̀ndà yín ni kó tó dé state torí tọmọ kan bá wá lọ dáràn ládùúgbò òbí kan kó má lọ jẹ́ pé commander unit yẹn náà máa mú torí àwa mọ̀ pé ìlú ẹkùn a wà fún ọjọ́ ọ̀la Yorùbá ni àwọn ti sọ ògo wọn nù àwọn ti ṣe kí ni wọ́n ti sọ ògo wọn nù ògo tó sọnù yẹn mi rò pé wọ́n lè padà rí mọ́ àwọn gan mọ̀ pé wọn ò lè padà rí mọ́ èrè ìdí tó fi ń wá ẹgbẹ́ tán lè gbógun tì tó wá jẹ́ ẹgbẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá mo sì ń bọ̀ ohun tójú mi rí ní pálásì bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó jáde ọlọ́tẹ̀ mọ́lẹ̀ ìdí onílára tó já mọ́lẹ̀ tó fi gbòdẹ́ tó fi gbóyẹ̀pẹ̀ tó fún kò lórí kòsà máa pe prógámù yẹn ní knockout ni #1 citizen of the Yorùbá land náwó èèyàn kan sókè pé gbogbo àwọn bàbá yẹ pé ẹni bá ní nǹkan ti ìbílẹ̀ ẹja fi support Sunday Igboho iṣẹ́ wa ló ń ṣe ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ fún Gani ìgbà tó gba páìpù epo ṣé ó gbà torí Yorùbá ni ó gbà torí ara ẹ̀ Sunday Igboho ń jáde káàkiri torí àwọn ọmọ Yorùbá wèrè kẹjáde tí a ṣe bọ́n sọ pé ó dá ẹgbẹ́ yẹn lẹ̀ láti máa fi méèkì owó ni go and check the record. Sunday Igboho did not go to that palace. He did not went to that palace because of money. American English mo ní mọ̀ wá mọ́ ìyá mi kan ti ní kí n máa serious. Mo fẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀ ṣe rẹ̀ yẹ̀yẹ́ tẹ́lẹ̀ ni. But this one, let me serious please. Agbẹ́dọ̀ máa fọ̀rọ̀ wọn ṣe kí ni ṣe yẹ̀yẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Torí nígbà tọ́nà òye wọn mọ́ tó ti sọ ògo yẹn nù náà fi yí wọ́n kọ́kọ́ yí sí information minister àwọn mọ̀ bó ṣe ń ka ìròyìn di Ààrẹ Ọ̀nà Kakanfò ìròyìn ni kì í ṣe jagunjagun mọ́ ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kú tó wàjà wọ́n ní ọba ní máa ń ṣí ogun fún Aláàfin bí àwọn ló dẹ̀ lọ dé fátí wọn fi tètè jẹ́ kán rí ọba míì nígbẹ́rẹ́ tí Aláàfin tuntun dé ó yí òun padà ayé ti yàtọ̀ síta ayé ìjọ wọn àná tó jẹ́ pé ọba ló máa ń ṣe ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò ayé ti yàtọ̀ ayé democracy la wà yìí kò sí agbára lọ́wọ́ àwọn ọba ìjọ ẹni bá fẹ́ ṣe nǹkan ṣe ó gbọ́dọ̀ lọ rí gómìnà ó gbọ́dọ̀ lọ rí ààrẹ tí ò bá rí àṣẹ gbà lọ́wọ́ gómìnà á rí àṣẹ gbà lọ́wọ́ stéètì tí ò bá rí àṣẹ gbà lọ́wọ́ stéètì á rí àṣẹ gbà lọ́wọ́ local government. ó mọ̀ pé àárín òun àtàwọn gómìnà yẹn ò lè gún torí àwọn gómìnà yẹn rí i pé onígbéraga ni pé he want to be dictate to them onígbéraga ni. Nígbà tó bá dé ló ń sọ yẹn síta o ìgbà tẹ ẹnu pọ̀ lára ẹ̀ làwọn ọmọ jáde síta ẹ fẹ́ pa ààrẹ ni ṣé táàrẹ bá dára ń sọ títí ẹ̀ tó dúró lórí ọwọ́ ẹ̀ tí ò sọ̀rọ̀ lọ sọ́dọ̀ Sunday Igboho kò sí ní tó kan rú àwa yìí mo ti sọ agbára Kakanfò dé Èkìtì dàtà ẹ̀ belong tèmi belong sí wọn bí aláya ènìyàn kan kókó sọ pé wọn Ààrẹ Ọ̀nà Kakanfò kó wá máa fọwọ́ lálẹ̀ lẹ́kìtì ọmọ àwọ̀ ẹ̀tì o wọn bí dá and thank God the OPC Èkìtì yẹ òun fúnra ẹ̀ ló kán spinal cord yẹ because of greatness ẹ gbọ́ ẹ ti rántí fídíò yẹ ọ́díò yẹ tíbọ̀ yẹ pé ó sọ fún wọn pé ká má gbowó lọ́wọ́ olóṣèlú tó padà lọ gba 35 million naira ìgbà tá a sì rí fẹ́ tú ó sẹ́ndì 5 million sí gbogbo ẹgbẹ́
òun nìkan pọ́kẹ́tì 30 million lẹ́kìtì èlò ní o àwọn ọmọ ẹgbẹ́ nígbà tán máa pín owó yẹ èyí tó kẹ́ni kọ́kọ́ òkú 10,000 ọlọ́mọ já bọ́ sínú ìgbèkùn ọlọ́mọ já bọ́ sínú ìgbèkùn ọlọ́mọ já bọ́ sínú ìgbèkùn ó ṣe wàá mọ̀ pé ọba ò lágbára mọ́ ni bàbá Ọ̀jájá Ògúnlùsí ti fún ní knockout lánàá ní ìjẹta sọ̀rí nínú ìnáwó bàbá yẹn tún ṣe àṣẹ nǹkan mi ń bọ̀ táwa ò rí ju ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho àní ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ó yẹ kí ẹ̀yin ọmọ tẹ́ máa ń kọrin kẹ́ ẹ sọ́dọ̀rin ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ajagunjagun lẹ Yorùbá ni ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ kọ́kọ́ Gani ẹ kọ́kọ́ Gani bàbá àwọn ààrẹ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ó yẹ kẹ́ ti fi kọrin àmọ́ pé lè tó ju yẹ lọ tó ń bọ̀ bàbá dìídì ní kí Sunday Igboho wá jókòó síwájú báyìí ni bàbá náwó ẹ̀ méjèèjì sókè endorsement and confirmation pé àkàndá ọmọ lélẹ́yìí bàbá sọ wípé àyà níní ojú ogun lọ ẹ jẹ́ kí n bọ́ sí bírè yìí nígbà tá a wọnú palace èyí jọ mí lójú wọ́n ní àwọn mẹ́jọ làwọn máa jẹ́ kó wọlé wọ́n kà wọ́ Ìgbòho gan ló ń kà wá wọlé ó yá ẹ wọlé ìwọ wọlé ìwọ wọlé ìwọ wọlé ìwọ wọlé nígbà tó pé mẹ́jọ bá a ṣe wọlé tán few minutes tá a rí bàbá tó lóye dọ̀bálẹ̀ síwájú bàbá pọ̀ sẹ́ńdẹ̀ Sunday Igboho lérò lẹ́yìn ibi báyìí ò lè gba àwọn ọmọ ẹ lọ sí ọ̀lù ńlá yẹ fún wọn ilé bàbá wọn náà wà ẹ lọ sí ọ̀lù ńlá yẹ fún wọn ṣùgbọ́n níjọ́ tó ń lọ bẹ̀ pẹ̀lú agbára tó wà lọ́wọ́ òun kábíyèsí bẹ́ẹ̀ náà ló dúró tó wú tó sọ̀rọ̀ ti gbéraga who give monkey agbára from Tapa to Yorùbá land if you are not stop ṣe bẹ́ẹ̀ àwa náà ready a máa tàtàn fún ẹ nígbà kẹ́yìn tí ó jẹ́ pé etí ló ń gba fìlà dúró tó ti run ayé yín kẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ọdún Ifá náà ní kẹ́ ẹ lọ ṣe kẹ́ ẹ kífá ṣe máa ń ṣe wọ́n máa ṣọdún Ifá ní Òkè Ìgbẹ́tì wọ́n máa lọ sílé Ifẹ̀ lọ bọfá tí gbogbo àwọn ọdọ́ṣà àwọn fẹ́ẹ̀kì babaláwo náà ló wá ń bẹ̀ tí gbogbo àwọn babaláwo yẹn máa lọ bẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ against anybody wọ́n sọ̀rọ̀ against ẹgbẹ́ but àwa mọ̀ pé gbogbo ilé tó ń ṣe Olókun festival Olókun kìnnìkan foundation àwọn foundation yẹ àwọn kan ní ọmọ dáwọ́ ọmọgàn bẹ̀ amọ̀rú wọn Thunder Foundation lẹ́tọ́ fi ń gbowó lọ́wọ́ ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ wake up Àkàndá ní èrò ẹkùn wẹ tó bá fẹ́ rí ilé ayé gbé má rí èrò okòwò sí o Yorùbá máa gé onítọ̀ oúnjẹ bí wèrè ni tó bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ má rí èrò pé kí èrò ẹkùn kówó tó bá fẹ́ láàbò lórí ọmọ lórí aya ní ìwọlé àti ìjáde ẹ má ro tí Gani ọ̀gá yín bá ń ro ẹ má bá ro because àwa mọ̀ pé ọmọ Yorùbá lẹ́yìn ohun tẹ́ máa jẹlẹ wá lọ sí di lẹ fi ara yín lẹ̀ kí Gani máa ń lò yín láti máa bà orísun yín jẹ́ ẹ dẹ̀ kọ́ bó tiẹ̀ máa jágbe mọ́ yẹn máa sọ fún ìjọ wo lórí Sunday Igboho kó sọ̀rọ̀ nípa ẹ̀ kó sọ̀rọ̀ àgẹ́sì pẹ̀lú ẹ̀ àbá àmọ́ tó ń ṣe lábẹ́ ni lábẹ́ rò pé àgọ́ ni ṣùgbọ́n nígbà tó jẹ́ pé irú ìró ní ìborùn torí tẹ́ ẹ máa jẹ I don't want to promote him sir torí tẹ́ ẹ máa jẹ lẹ́fẹ́ sọ wípé orúkọ yẹn lẹ́yìn jẹ tó náà jáde síta pé orúkọ tó ń ti build more than 32 years ọmọ ọdún mélòó ni ìgbà wo lójọ́ OPC ìgbà wo lójọ́ OPC
ṣó mọ foundation OPC ni bomb bastard ẹ lè tú ìrú ẹkùn o ẹ dẹ̀ lè tú irun kan lára Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ìṣẹ̀dálẹ̀ àwọn ọmọ Yorùbá ò ní jẹ́ kẹ́rì ṣe ìṣẹ̀dálẹ̀ Orísun Yorùbá a máa gé gbogbo ohun tẹ́ bá ṣe láburú pátápátá kó máa dá padà sí yín lórí ẹgbẹ́ eléyìí ò lè wò ṣe gbọ́ mi ẹgbẹ́ eléyìí ò lè wò ẹgbẹ́ eléyìí ò lè dàdàkúdà bí ẹgbẹ́ yín ṣe dàdàkúdà ẹgbẹ́ eléyìí ìṣẹ́gbẹ́ tá a fi ń gbà ìyàwó oníyàwó tá a fi ń gbọ́kọ lọ́kọ ẹgbẹ́ eléyìí ó yún nùnùnùnùnùnùnùnù kò lè wò kì í ṣẹgbẹ́ ẹgbẹ́ tó máa jáde síta láàrin títì tó mọ̀ pé àwọn ọmọléèwé ṣe ìjáde síta ni tá máa yànbọn straight bullet ìrù ẹkùn ó yàtọ̀ ìrù ẹkùn ṣe kí ni ó yàtọ̀ so ni mo fi sọ wípé ẹni bá ní kí ìrù ẹkùn ó wó òun ló máa wó tìrantìran ẹ jẹ́ kí n lọ sùn torí màá tún jí láàárọ̀ ọ̀la ẹ̀yin náà máa jí láàárọ̀ ọ̀la igi ilé máa fi ti iye kó ẹni bá ní kẹ́ ẹ kú aṣáájú yín kú ọ̀run lẹ máa dé bá láfítà tẹ bá lò bí 100 years ẹ dé bá lọ́rùn ni torí ọmọ ní mọ̀ sí kú roko àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi ní gbórí ara ẹ̀ làwọn bàbá wa ló fi ń rò ọ̀fọ̀kọ́ àwọn bàbá wa gbá sáyẹ́ǹsì débẹ̀ ni àwọn bàbá wa ṣe kí ni ó gbá sáyẹ́ǹsì débẹ̀ ni wọ́n wò pé ewé ọ̀gẹ̀dẹ̀ máa wà lókè lánàá lẹ́ni ó ti wá gbà náà fi sọ wípé ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ nífi náà gbogbo ẹ̀yin tẹ́ bá ń ro ibi lórí ìrù ẹkùn lórí Sunday Ìgbòho yóò padà sí yín lórí sẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ péjọ pọ̀ bíríkótó bìrìkòtò ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ní bí kì í dalẹ̀ bíbélì wa sọ wípé ní kíkóra wọn jọ wọn ò kóra wọn jọ àṣùgbọ́n a ó fọ́ wọn túútú gbogbo ẹ̀yin tẹ́ bá kóra yín jọ lórí Sunday Adéníyì Ìgbòho Òòṣà àti ìrù ẹkùn ilẹ̀ Yorùbá máa fọ́ yín túútú gbogbo àwọn ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ àwọn báńdíìtì máa fọ́ yín túútú agbàláfíà ara yín asọdífíà fàmọ́ yín lọ́wọ́ so untouched ní ìrù ẹkùn àti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho àtàwọn gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn stay away for them kò ṣe títí ẹ káwọn náà ṣe títí wọn ẹ̀gbọ́n mi bí kò ṣe títí ẹ káwọn náà ṣe títí wọn ní ìjẹta lọ́lọ́run fi ẹsẹ̀ ìrù ẹkùn ló fi sọlẹ̀ gbà sí ilẹ̀ Yorùbá tí mímì kan ò lè mí ìyá mi Adébọ́lá Àdùnní Adé ẹni kún kékeré ìyá mi ẹ lò 250 màá ní ká di àdúgbò yín kó pa yín ìbànújẹ́ òní láyé inú ayé yín jẹgbọn it is better tẹ́ bá fẹ́ rí ayé gbé nírọ̀rùn ẹ má ro ibi ro ìrù ẹkùn torí ẹ tẹni bá ro ibi ro ìrù ẹkùn á kàn dédé jí láàárọ̀ kùtù á wọnú igbó lọ èyí tí ò bá rí inú igbó wọ̀ òfin ara ẹ̀ ló máa wọnú omi wọn wá ní kí ló ṣe á lóun dẹbọ rúbi ni bẹ́ẹ̀ ni á lóun ṣe kí ni òun dẹbọ rúbi kí ló dé tó fi jẹ́ pé owó ló jàrá ń bá yín tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó gbádùn mo ń sọ ti pẹ́pẹ́ kì í ṣe Sunday Ìgbòho lẹ̀ ń bájà gbogbo ilẹ̀ Yorùbá lẹ̀ ń bájà ẹni bá ti ń bínú ẹni tí ń ran ni lọ́wọ́ ẹni yẹn ló ń bájà tàbí ẹni bá ń bínú ẹni tí a rán níṣẹ́ ẹni tó rán níṣẹ́ ló ń bájà ẹ̀yin OPC ẹ mọ̀ pé Ọlọ́run lẹ̀ ń bájà lẹ́fi ń kàbùkù lẹ́fi ń tẹ́ lẹ́fi dẹ́ni yẹ̀yẹ́ àdẹ̀rẹ́ ni tó lè sọ fọ́gà yín pé ẹ má sọ̀rọ̀ ẹ̀rọ àdẹ́gbẹ́lẹ̀ ẹ gbójú kúrò mẹ́ Yorùbá ti rìjẹ́tì yín abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó de ètè
ó dé ètè abẹ́rẹ́ ni ó bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dé ètè lójú wa ń tì wọ́n wọn ò wárí ibi tán máa gbégbà ojú tì wọ́n nígbà tán jẹ́ iṣẹ́ kí iṣẹ́ mo ní mo máa ṣàwo lórí yín. It's better kẹ́ lọ tú oorun tọmọlúàbí ń sùn. Àwọn tó jápa lẹ́yìn Gani lé ní wọ́n rí ayé gbé wọ́n rí ilé bàbá wọn wọ̀. It is a pity kí àjòjì wá máa jọ̀gá lé yín lórí. Kì í ṣe kó jọ̀gá nìkan kọ́ ni problem, kó wá tún máa lò yín láti bà ilé bàbá yín jẹ́, kó wá máa lò yín láti bà orísun bàbá yín jẹ́, kó máa sọ wípé yóò ayọ̀ òun Fúlàní dẹ̀ ń gbé fámílì yín lọ́wọ́ ẹ wá ń jà lu ẹgbẹ́ kan tó bá dé tí ò bá ti fi ìgbà Gani Adams ṣe tó bá pèrè ní jagunjagun òfò ní kó lọ tó sẹ́yìn ní ilẹ̀ níbo. Àní ẹ sọ fún wa ogun tí Gani jàre tá a ní Gani ló jà ṣé owó ti wá àbáwọn ló bá wa jà ogun Kírìjí ṣé òun ló jà ogun Kírìjí òfò. Ẹ tún bá wa bí léèrè ṣé ìran bàbá ẹ̀ ṣe jagunjagun ni wọn.